ẹ̀yà àjogún bàbá ẹ̀yà àjogún bàbá. Mami, ẹ ra ma. Orúkọ yín mà. Felicia Raji Àjọkẹ́. Primate Ayodele Elijah. Irú èwo náà jẹ́ sí. Bátúndé, irú èèyàn wo ni Bátúndé? ṣé tó jẹ́ sí mi. Bẹ́ẹ̀ni. mi n tẹ́ lè sọ pé ọmọ mi ni ọmọ mi ni ọláàánú mi ni onítọ́jú mi ni oníwòsàn mi ni onígbàlà mi ni olóore mi ni ẹni ayérayé ọlọ́run ìyanu olórí funfun olókè funfun ọlọ́wọ́ funfun elétò funfun tó rán sí mi ni ipò kó máa tọ́jú mi dọjú alẹ́ mi kò ní bàjẹ́ fún gbogbo mi. Amen. Màmá ẹ ti wà pẹ̀lú Primate tó tọ́dún mélòó kẹ́ ti wà pẹ̀lú wọn. Kẹ́ ti mọ̀ wọ́n, tẹ́ ti ń ṣètọ́jú, tẹ́ ti ń kẹ́yìn, tẹ́ ti ń gẹ̀yìn. Ó lọ bí 13 years báyìí. Ọdún 13. Bẹ́ẹ̀. Màmá tó ọdún mélòó báyìí? 92 years. 92 years. 93 years. That's 92. This year no. Ok, ṣé mọ́mì yìí ni wọ́n àbí? Bẹ́ẹ̀. Wà orúkọ tẹ̀yìn. Ọmọ ìlú ònà wa? Abẹ́òkúta. Abẹ́òkúta ni wọ́n. Wow. So ìgbà kan náà lẹ́jọ́ mọ bàbá àbí àwọn náà kọ́ wá? Èmi wọ ọjọ́ ní 2009. Wow. Àwọn wọ ọjọ́ ní 2012. Ẹ wá tún mú mọ́mì yìí wá. Ló dẹ̀ fi mú wọn wá? Wow. Ìgbà tí mo mú wọn wá, èmi mo sick fún oṣù mẹ́ta. wá dúpẹ́ mo wá sọ fún Ọlọ́run pé kó má jẹmọ sàárẹ̀ ẹnì kankan Amen. orúkọ mi ní kò gbowó kò gbòbí kò gbà nǹkan kan lọ́wọ́ mi o kó tó dára sí o lè gbà nǹkan kan nílé mi. Ẹ ṣe máa torí ẹ. Mami, ká máa fi lè ọdọọdún ni Bátúndé máa ń ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Gbogbo ìgbà ló máa ń kàn sí yín. Gbogbo ìgbà ló ń kàn sí yín. Gbogbo ìgbà. Wọ́n tó bá lọ sílé wọn gan kò ní òǹkà bá wá ṣọ́ọ̀ṣì náà ni wọ́n máa kọ́ bọ̀ wọn lápò máa kó síbẹ̀ kù. So ọmọ wa máa lọ lé. Bẹ́ẹ̀. Wọ́n máa wá sílé. Wọ́n máa wá wá sílé. Wọ́n ń gbé ní Ayọ̀bọ̀. Wọ́n wá ti kú láyọ̀bọ̀ nsán wọ́n wá lọ́dọ̀ tèmi ní sáìdì afẹ́yàní ilé epo petrol cab láti lọ sí lóníkì bẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀. Primate ó lè máa wálé wá kí màmá. Ọmọ wa kí wọ́n lé. Mọ oúnjẹ máa ṣọgbọ̀n pàtó owó náà fi ń ṣe fún wọn. Kódà àwọn ẹ̀gbọ́n mi gan máa ní Táyé bá mi dúpẹ́ bàbá Túndé lè jà fún ẹni tọ́jú màmá àwọn ọ̀rẹ́ náà wà pọ̀ náà wá dúró tì. Ìgbà tí màmá yìí lọ sí ìjọ aláṣọ ara èmi mo sì tí mo fi dé bì báyìí kó di oṣù mẹ́ta mo wà nílé. Wọ́n mi gbọ́dá kí ló ṣe àlìsí wọn ní kọ́ lọ sọ́ọ̀sì wọn wá sọ́ọ̀tù màmá ìwà náà táwọn ìjọ tuntun tí mò ń lọ iná gbé mi náà wá sí náà wá gbàdúrà fún mi. Ipá àwọn tí ìjọ wà tán wá gbàdúrà kán gbàdúrà báyìí tọkùn máa ṣe ní òun fẹ́ òun máa wá sí ìjọ yìí odidi ọdún mẹ́ta wọn lọ sí ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan tó díkínẹ́sì ni wọ́n ń fi aláṣọ ara. Wọ́n wà ní ọ̀nà àwọn tí mo ṣàtọ̀ àwọn máa lọ àmọ́ ká tó pọ́n lọ síjọ kan àmì mo ṣe ní ìjọ ẹ wà ìjọ ẹ máa ń sọ fún màmá tí ìdéjọ tẹ̀ ń lọ tẹ bá débi ẹ máa lọ sí ìjọ aláwọ̀ ìfúnfún kan nínú máa máa bí wọn ìpéjọ mo tún lèmi láì máa tó ìjọ ṣọ́ọ̀ṣì káàkiri. àwọn náà máa tí ìdéjọ tẹ̀ ń lọ ẹ ṣe lọ sí ìjọ aláwọ̀ ìfúnfún kan. Ṣọ́ọ̀ṣì tánà ẹgbẹ́ náà sọ bẹ́ẹ̀ fún wọn. Wọ́n ti sọ bẹ́ẹ̀ fún aláṣọ ni wọ́n lọ. bẹ̀rẹ̀ máa dàgbà sí ibi wọn máa tọ́jú yín. Wọ́n ní bẹ̀rẹ̀ tẹ́wájú àánú máa fọ̀n jáde nínú ayé yín àánú awọ ayé rí ìpè tẹ́ báyìí gbọ́ bá dé ní ìjọ fún tẹ̀ ń lọ báyìí gbọ́ ìgbọ́ máa rí ibi tọ́lọ́ ń pè yín sí ní tẹ̀sí máa rí. Màmá ká tó máa lọ ó yẹ ṣàdúrà fún ọmọ yín Bátúndé. Ní orúkọ Jésù ní orúkọ Jésù ayérayé Ọlọ́run ìyanu ọba tó ní iṣẹ́ rí ọba tó ní iṣẹ́ àlè alèmí lè ṣe lè Bátúndé òní mòjì òní mòjì kẹ́yìn ayé Bátúndé àwọn ọmọ òní sọ̀rọ̀ Bátúndé òní wọ́mọ sí Bátúndé ó ti dáa fún wa.